Africa Content TV. lọ gbé àǹfààní yẹn orí ọ̀fẹ́ ẹ̀ jáde láti jẹ́ wọ́n ṣe kí ni wọ́n ṣe nǹkan ẹ̀ fún wa lọ́fẹ̀ẹ́ àwa national union lọ ṣe kí ni lọ ní kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa ìgbà tó ọwọ́ mi gan lọ ti gba nọ́mbà báyà sí láti lo fídà ọdún pé bàbá ọdún máa lọ́dún jọ ìwọ̀n tùgẹ́dà pẹ̀lú àwọn mínísírì yẹn tó ń ṣe gíní tó ń ṣe nǹkan ẹ̀ èmi lẹ́yìn pé nǹkan tó ní kó wá ṣe fún support láti jẹ́ kọ́ mọ̀ yìí pé president wa bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jẹ́ kọ́ máa ṣàṣeyọrí pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀gbà ẹ jẹ́ kọ́ mọ̀ pé kọ́ lè fi mọ̀ yìí pé gọ́fúmẹ̀ntì wà ń dáǹsì wọ́n ní sípàtì fún àwa másì ṣẹ̀wọ̀dásán èmi rí pé nǹkan tó mẹ́ṣe yẹn program kan tó dání láti lè kọ̀ǹfàtì mọ́tò mi sí gas ṣẹ̀wọ̀dásán láti lè ṣe ní gas kò lè ń ṣe nǹkan tó ní ká ṣe kí ni ìpè ká mú owó wá àbá ní pé àyàwájú wọn máa dá pé wọ́n ní ká mú owó wá bíi 1,000 lọ́ní fún wa ní Lagos State for starting tó fẹ́ ṣe kí ni tó fẹ́ ṣe ní ọ̀fẹ́ fún tó fẹ́ ṣe ní ọ̀fẹ́ stéètì mẹ́rin lọ sí ní kọ́kọ́ bẹ̀rẹ̀ Kaduna lọ sí kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́nu wọ́n á lè ṣe sí Lagos State sátidé tó bá di Tuesday wọ́n á ṣe Abuja tó bá lè fi di Thursday wọ́n á ṣe ti Kano ṣẹ̀wọ̀dásán tó wà Kaduna báyìí tó ń ṣe tó lè ẹgbẹ́ mi ṣe pé ìṣe fẹ́ nítọ̀bẹ̀ ti ṣe pé mo ní gbogbo national union tó wà ń bẹ̀ àtọ̀wọ́n jẹ́fà tó wà ń bẹ̀ gbogbo wọn ṣe kí ni wọ́n dunnú wọ́n rí appreciate yẹ bọ́yẹ kọ́kọ́ ṣe ọ̀kan mo rí bọ́yẹ ṣe òpẹ́ tó ní mọ́tò yẹn gan inú ẹ̀ dùn ṣe àwọn pé tó bá ṣe kan tí ò bá dé nìyàn ojú ló máa ojú láti máa rí òpó ọ̀dọ́ ń ṣe kan yẹn fún wọ́n wà bí agbéyànjú náà ló pè mí ibi tí ó ti rẹ̀ nìyẹn. Nǹkan tí yóò fi dáná nìyẹn agbéyanjú náà ló ń pè mí sí tó ń béèrè páàkì bóyá fẹ́ lò bí òde páàkì lọ́dọ̀ àwọn bàbá yìí lò ibẹ̀ náà lò ọ̀dọ̀ wọn lọ́ọ̀fẹ́ náà lò àwọn ṣe ọ̀bẹ kan ṣe construction kankan bẹ̀rẹ̀ àwọn pọ̀tọ̀pọ̀tọ̀ yẹn kó pọ̀ jù bẹ́ẹ̀ ọlọ́ṣẹ́ ìṣìtàn kò ṣe àwọn program kan tó máa pẹ́ by 12 tó máa bẹ̀rẹ̀ ọlọ́ṣẹ́ ìṣìtàn ní Kaduna bọ́ṣẹ́ ìṣìtọ́ ni àmọ́ for now nínú 1,000 tọ́lọ́ ṣe kí ni tọ́fẹ́ ká gbàgbà ní Lagos State lọ́fẹ̀ẹ́ so tàbáṣe wá rí ìwúlò ẹ̀sì á lè yá wa tó kù lára láti lọ ṣe kí ni láti máa lọ fowó ṣe ká máa pọ̀npá sí ẹ̀ èmi ni wọ́n wá rọrùn fún wa ní ìṣẹ́ ọ̀ tó máa fi ra bóyá epo 40,000 tó bá yẹ pé gáàsì 5,000 10,000 dé àwa náà lè wo máṣe lè reduce owó mọ́tò yẹn fọ́wọ́n aráàlú kí rọrùn ṣàṣeyé ni kí rọrùn tó bá gbogbo wa ọ̀rọ̀ ìjọba ẹ̀ wá 150 mọ́tò lọ́dọ̀ máa kọ́ wà standby 150 mọ́tò tó máa wà standby lẹ́gẹ̀rẹ̀ kò ó ṣe gbogbo 150 yẹn náà la máa kó lọ sátidé bíi 20 lásán lọ́ máa kó lọ sátidé tó máa fi ṣe ọ̀wọ́n tẹ̀síwọ̀n rẹ̀ kí gbogbo wa náà lè rí ibẹ̀ náà wọ́n ní sí lè bìlífì ẹ jẹ́ ká kọ́kọ́ rí nǹkan tó fẹ́ ṣe kí ni tó fẹ́ ṣe fún wa ẹ má jẹ́ ká kọ́kọ́ fẹ́ ṣe nǹkan àmàsáyé kó àyà sókè àbọ̀pẹ́ tó dé pẹ́sẹ́ǹtì wa bàbá gbogbo wa ní kò séyàn kan tó lè jókòó bí àbẹ tó bá jọ́mọ àlè Yorùbá àbẹ tó bá jọ́mọ àlè tí ò lóore èkó ló máa dì náà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nídìí kan nídìí kejì ìwọ náà ti di jẹ nínú àágùn bàbá yẹn tó bá tẹ́kún èkó ṣe kí ni ó ń fẹ́ sí ẹ
gbogbo èkó fẹsẹ̀ ohun èkó náà ó mú ẹ tó lè ṣe wàhálà tí kò lè ṣe ní o máa rí bó ṣe rí bàbá yìí wàhálà tó lè ṣe sẹ́kọ̀ọ́ tó fi rí báyìí gbogbo wàhálà yẹn ọlọ́run bá ṣe láṣẹ máa rí gbogbo ìlú federation by the grace of God kẹ̀má jẹ́ kí nǹkan abáwọn míì wà tọ́ba ti gbọ́rọ̀ nǹkan báyìí àyà wọn máa ń já ẹ má yẹ ká má kú ewu ní ikú tó fẹ́ pa kó tó sáfù kù yẹn ṣẹ̀wọ̀n sàn tó láti wá ní ká ṣe gbogbo ẹ̀yà àríwọ́ ti mẹ́ta àríwọ́ láti ní kọ́ mẹ́sẹ̀gì gbogbo all branches a ní ká padà sí 20 local government a bá padà sí 20 local government 150 mọ́tò yẹn a jẹ́ 80 150 yẹn máa jẹ́ ẹ̀gbọ́n 150 yẹn máa jẹ́ 150 yẹn máa jẹ́ 88 issues local government bóyá wá gédé ìgbìyànjú yẹn àwọn ọmọdé bàbá máa kó wá ajẹ́kóṣẹ́ ọmọdé tó ṣe ajẹ́kóṣẹ́ ọmọdé tó kó tó dá ajẹ́kó ọmọdé tó kó tó dá ó lè wà rẹ́jísítà náà dọ́kúmẹ̀tì ẹ̀. ọ̀rọ̀ mọ́tò tààlà máa ṣe kí á jẹ́ 8 days ní ṣíṣí local government 8 days ní ṣíṣí local government yẹn ṣẹ́wọ̀n pé 20 ọ̀nà wá a lè ti kí owó ọmọ branch chairman tó wà ní local government yẹn ọdún lọ ṣe meeting láàrin ara wọn ọ̀rọ̀ náà nìkan mú mọ́tò mẹ́tẹ̀ẹ̀jọ yẹn wọn ò tí ì nídìí owó mọ́tò mẹ́tẹ̀ẹ̀jọ yẹn sí wọ́n kọ̀ nídìí plate number wọn àti phone number onítọ̀hún yẹn àti gbogbo details yẹn gbogbo kọ́tọ́ ṣe kí àti bí kíní gáfíà ṣẹ̀ṣẹ̀ wọn kọ́tọ́ nídìí lásán nìyẹn àdé láti sẹ́ẹ̀dì kíìsì yẹn sí wọn lé ní tẹ̀sí owó sí ní àárọ̀ ọ̀la aláti sẹ́ẹ̀dì gbogbo ní mọ́tò wọn nìyẹn sí wọn àwọn 20 tàbá kó wá nílò sátọ̀dé yẹn 20 tàbá kó wá yẹn á jẹ́ 11 iṣu local government kò ní sí pé wọ́n yẹ kó máa wà fi ṣí tẹ̀ kò ní fi síbi kankan bíbi kankan lọ nílò 57 local government 20 local government la máa lò á jẹ́ ọ̀kan iṣu local government tó máa jẹ́ 20 tó máa fi ṣe starting láti fi ṣe tẹ̀sán ọ̀pọ̀ ìfẹ́ ṣe níṣòro owó wọn náà lọ́sọ̀ máa ṣe kéwì lọ́sẹ̀ máa ṣe bẹ́ẹ̀. Bàbá ọ̀kọ́ wọn sọ léyìí pé àwọn tó wà ní kóòtù bóyá kó àti àwọn space park wọ̀nyẹn lọ́dún wà bẹ́ẹ̀. Mo try láti pe àpéyọkí bẹ́ẹ̀ pé ṣé kó pè àti àwọn space park wọ̀nyẹn ṣọmọṣẹ́ oníwọ̀ wọn ṣe wò yẹn ipò ọmọ ṣe kí ni ọmọ ṣe sí gbogbo ẹ̀ pé gbogbo mọ́tò lọ́fẹ́ ṣe sí. Àwọn 20 náà máa kú lọ yẹn local government tó máa mọ́tò kọ̀ọ̀kan wá ẹ̀yẹ akọ́bẹ̀ látòjú ọ̀wọ́n fẹ̀lẹ́ kó kọ̀ọ̀kan yẹn ẹ̀ má yẹ ká sí ìjẹ́bí kó pe àbí kọ̀ọ̀kan wà lára 20 àbáwá débẹ̀ lọ sátidé àkọ́kọ́ àlọ́ alẹ́ bèrè mọ́kù ẹ̀ṣọ́ tí ó bèrè wa alẹ́ bèrè lọ wọ́n bẹ̀rẹ̀ alẹ́ rẹ̀ láì ti wà bẹ́tà ṣẹ̀ṣẹ̀ lásán ọmọ kẹ́kọ̀ọ́ pọ̀ sílù kí bàbá wa àwọn president Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọn ò ní gbé program tí ò dára sí Èkó wọn ò ní gbé program tí ò dára sí Nàìjíríà mo nígbàgbọ́ lórí bàbá pé wọ́n máa ń gbá ìsáàsì kankan wọ́n máa ń gbé ìkọ̀ yìí máa ṣe kí ó máa wọ̀ tó lè máa mú tẹ̀ra báàlù kí bàbá tó lè àkókò fúnbọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ lásán tó ẹ má yẹ kí àyà wa kó ṣe gbé kó dá lórí ìyẹn àwọn mọ́tò tàbálẹ̀ fẹ́ kó wá náà ṣẹ̀kọ̀ fọ́wọ́n ní mọ́tò wa tó bá yẹ kó mọ́tò tí wà fẹ́ kó wá sí tó bá yẹ kó mọ́tò tẹ̀fẹ́ kó àwọn mọ́tò tàbẹ́ kó wá tó dé 20 yẹn mọ́tò sọ bọ́ ṣe máa ṣe ọmọ yòókù ó dàpọ̀ máa ní bóyá máa ní tábìlì àbíbí lọ́sí máa ṣe kéde lọ́sí máa kọ̀ fáàsì ọmọ yòókù áfà tó bá ti ṣe gbogbo yẹn ní ojú wa sátidé mọ́tò ní ẹ̀kọ́ mọ́tò ní wọn ò lè rẹ̀ jọ mọ́tò tàbá gbé wọn sátidé tàbá gbé kó lè rẹ̀ jọ ẹ̀wọ̀n pé sátidé náà máa ṣiṣẹ́ ó lè máa pa owó máa dìlífà àmọ́ program náà òun ṣe program 24 hours òun náà ti máa ní Kaduna sí láàrẹ̀ sí ìgbòho àti ìgbòho bóyá bí tó fọ́ ọ̀dáṣíwá ṣẹ̀kìnrásán mọ́tò ní àwọn tó bá gbé mọ́tò ẹ̀rọ láti branch lágbára yíwá lè fún ní lóòótọ́ wọ́n fún ní lóòótọ́
tó bá dẹ̀ débi lọ́ọ̀tì nínú ọ̀tọ̀ náà nǹkan tá a bá lè fún ní mọ́tò yẹn láti bíbá fún ìjọpọ̀ yẹn àá fún láti ṣe kanṣu kó má bàa pa lára. tó àá fún láti ṣe kanṣu kó má bàa pa lára. tó yẹ tó bá ní ọ̀rọ̀ láti béèrè lórí ẹ̀ àbẹ́ tó bá lọ́rọ̀ láti sọ lórí ẹ̀ a tó sọ nǹkan méjì abẹ́ bára wa sọ̀rọ̀ àbábọ̀ àwọn lásìkò. Ìjọ wa jẹ́ bàbá rí bẹ̀ ni pé ìjọ jẹ́ bàbá rí bẹ̀ ni pé issue price èèyàn tó ní ìbẹ̀rẹ̀ kiri nǹkan wá ní ó yàtọ̀ sí nǹkan ní nǹkan ní nǹkan bó ṣe rí lọ́dọ̀ tí o mo ò lẹ̀mọ́ bó ṣe rí lọ́kàn yìí àwọn ọmọ yìí pé bó ṣe rí lọ́kàn tè bẹ́ẹ̀ náà ló ṣe máa rí lọ́kàn gbogbo àwọn mẹ́fà náà ní Lagos ọ̀rọ̀ aṣíwájú kò ṣe fi ṣeré lọ́dọ̀ tèmi ọ̀rọ̀ aṣíwájú ó lè wo púpọ̀ lọ́kàn tèmi ibi táṣíwájú bá ti náà ibi tó bá ti ń sọ̀pọ̀ aṣíwájú tó bá ní nǹkan 10,000 lọ ní ìdìbẹ̀ tèmi máa ń dágbà láti sọ ọjọ́ 100,000 gẹ́gẹ́ bí bàbá yẹn ṣe jẹ́ èmi máa ṣe kí ni mo máa sọ ìbẹ̀ ni èèyàn ká bá kó síbẹ̀ láti pé ó síbẹ̀ mass lẹ́sẹ̀ 10,000 or 20,000 wọ́n lè rí gbogbo nǹkan yẹn go far. So abẹ́kí issue branch aṣọ national oil máa káṣọ ọ̀pọ̀ wá tó jẹ́ aṣọ program yẹn ọmọ àpò wa lọ́la àwọn kò lè kárí gbogbo wa àwọn kò lọ́ọ́ jẹ́ kó kárí gbogbo all branch àmà àmọ́ aṣọ wa aṣọ national union wa tó jẹ́ aṣọ mẹ́fà wa táwọn fún general meeting òun ni gbogbo anybody máa wọ̀ mass branch kọ̀ọ̀kan lẹ̀ láti kó èèyàn 100 wá síbẹ̀ sátidé branch kọ̀ọ̀kan láti kó èèyàn 100 wọ́n lè máa wọ àwọn uniform ẹni tó bá ní uniform àwọn polo wa ó ṣe kí ni ó wọ̀ ẹni tó bá ní polo ó dé fìlà tó kárí logo national union attendance tẹ̀ máa wà tó máa pè ó fọlọ́ọ̀bá ilé ìgbìmọ̀ ìbẹ̀rẹ̀ òun ṣe máa wá sí ìgbà láti pé àwa àtàjà bí kò lè ṣe bá ní ká ṣe kí ni pé àwa àtàṣọ pàtí kò lè ṣe pàtí là ń lọ mo fọlọ́ ọ̀pá ẹ̀bọ̀dì ẹ̀jẹ̀ ká túyáyà ẹ̀pọ̀ àti sátidé yẹn torí ọmọ awo kìíní yẹn láìf ọmọ awo láìf báyìí nínú fílà ọmọ awo láìf ẹ̀jẹ̀ ká jẹ́wọ́ pé kudos fún National Union of Transport Lagos State chapter àjẹwọ́ pé kudos yẹn fún wa ẹ̀ka àjẹwọ́ pé kudos yẹn fún wa pé so Èkó ní aṣíwájú ti ṣe kí ni Èkó ní pírẹ́sidẹ̀ntì ti wá ní òótọ́ torí tí Kaduna tó ń ṣe yẹn láti mo wo lórí fídíò kọ̀ ní ìgbàgbé ẹ̀mí orí pé òkú bẹ̀rẹ̀ ó ṣe kí ni ó kún fàyà ẹ̀ka àlọ́ka ní kí ni kí bàbá ìdílé lọ́wọ́ ìgbé àlejò níní ọ̀dọ́mọ̀ gbà nínú bí òde gara rẹ̀ ó kábíyèsí ju àwọn lọ. tó ṣe ọ̀pọ̀lọpọ̀ àtàdá progress tó kú bọ̀ sí ẹgbẹ́ àti ìmọ̀jẹ̀ tó máa ṣe é ṣe àmà sáà ọlọ́run tó ọ̀rọ̀ rẹ̀ ní fún wa sà. mo fẹ́ bèrè pé tí wọ́n bá ṣe àwọn mọ́tò ẹ̀ níjọ́ tí wọ́n bá ṣe kó láti wọ́n máa rí ṣáàdì gáàsì. kìíní tó bá sọ pé gas station gbogbo kìíní gáàsì tá a lò lé wa ó ṣàyè ìdájọ́ ìfìlì ẹ̀ téèyàn bá lọ lé epo àwọn nọ́mbà kìíní ilé epo gas station wà káàkiri àbí gáàsì ṣáà ní gáàsì jẹ gáàsì ò ṣáyà ó yàbí sórí ṣé gáàsì yẹn yàtọ̀ ó yàtọ̀ ẹ́ bàbá ní kò yàtọ̀ ẹ ó tẹ máa gbọ́ àmàsọ kúkọ bíbẹ ẹ ó ẹgbẹ́ ẹ ní sùúrù ẹ dàgbọ́ kò sẹ ẹ ó tẹ one house ẹ̀dá kan ò lè wà kó pọ́ńtọ́ láyé ẹ̀dá kan ò lè wà kó tó ogún ayé ọmọ tó bí nínú ẹ̀bọ aṣọ fún ẹgbẹ́ yáyí ẹ̀rọ ìyáde kọ̀rẹ́sì ẹ̀ láìpẹ́ náà ṣe kí ni láìpẹ́ á kọ̀ntínú so àwọn ló yàtọ̀ bàbá ní kò yàtọ̀ àwọn pé gbogbo òun náà mo ti sọ̀rọ̀ ẹ mọ́rọ̀ ìgbé àwọn mọ́ọ̀kù ẹ̀ṣọ̀ ẹgbẹ́ dání ẹ bá ti gbé rẹ̀ àwọn mọ́ọ̀kù ẹ̀ṣọ̀ tí ó bá yé wa gbogbo wa lábẹ́fojú wa wà bẹ́ẹ̀ sátidé àwọn mọ́ọ̀kù ẹ̀ṣọ̀ tí ó bá yé wa à béèrè àwọn tó lè gbé irú ọ̀tá lẹ́dìí yẹn wá
wọ́n máa ti produce wọ́n máa ti provide tọ́jú máa ṣe kí ni tọ́jú máa review yẹn padà wọ́n ti máa ṣe gbogbo ètò yẹn sílẹ̀ ṣẹ̀dúnazán àbẹ́bí wo pé kó yàtọ̀ tẹ́lẹ̀ ni tó bá lẹ̀ ti jẹ́ kó yàtọ̀ òun ṣe question kékeré dáhùn bí níta máa ṣe kí ni tí gbogbo wájú máa fojú wa rí ní sátidé àmọ́ tí ò bá yàtọ̀ gáà ṣe ṣọ́pọ̀ káàkiri àmọ́ tó bá ti yàtọ̀ tó bá ti sátidé gbogbo wa náà máa ṣe kí ni lájọ́ máa béèrè pé gbogbo kan lẹ́ máa kọ̀ bájọ́ mọ́tò rẹ̀ sí ibo láti máa rí fíìdì ẹ̀ padà àbí bẹ́ẹ̀ kọ́. Òun ni Zenith Sọ́ọ̀sì ó ló ti wà lọ́wọ́ filling station dáadáa ikọ̀ máa kọ́ síbẹ̀ ni ikọ̀ máa kọ́ síbẹ̀ pé CNG yọ̀rọ̀ sáà so kò pọ́sibù kọ́ máa níbi tó ti máa ṣe kọ́ yẹn kọ́ wá lọ́mọ ṣe kí ni ọbẹ̀ pé program yẹn jáde nígbà tó ṣe pé ó dẹ́yìn ìfìdí àgọ́ ló mẹ́rin tó ní sùn kọ́ yẹn wàá ti ṣe kọ́ yẹn pọ́pà kó tó lè ṣe kó tó lè sẹ́yìn ẹ̀ áwọ̀ táwọn tó yẹ tó ní táwọn yẹ tó ní bẹ̀rẹ̀ mi. So tí o bá sẹ́ni tó ní ìbéèrè kankan gbogbo local government ẹ bá sọ̀bíìsì gbogbo bọ̀dà ní mẹ́kẹ̀jọ ẹ bá sọ̀bíìsì ìlénu sáàrọ̀lá a lè sẹ́ẹ̀dì ẹ̀sìn wọn láwùjá àbáyà sí lọ́dẹ̀kẹ̀ yìí àwọn náà retí ká sẹ́ẹ̀dì ẹ̀sìn ọ̀wọ́ àmà sẹ́ẹ̀dì ẹ̀sìn àbáyà sí náà àlè máa sẹ́ẹ̀dì ẹ̀sìn ọ̀wọ́ náà máa sẹ́ẹ̀dì ẹ̀sìn gbogbo ẹ̀ tó lè jẹ́ state school ẹ̀jẹ̀ ká pàdé níbẹ̀ yẹn àtọ̀wọ́ ní ọ̀dọ̀ bàbá ìdúró gbogbo branch tó wà lọ́wọ́ yìí sà ẹ bá akẹ́kọ̀ọ́ tó lè wà bá ìtẹ́ dógò gbogbo branch tó wà lọ́wọ́ yẹn kó bá agbélé wà bá ìtẹ́ gbogbo àmà wá síbẹ̀ ọ̀wọ́ ẹ̀ náà lẹ̀ pọ̀ bẹ́ẹ̀ láti fẹ́ gbogbo ṣe máa ṣe kíni bó ṣe máa organize ìgbẹ̀mọ̀ lọ́wọ́ ṣíà àwọn ọmọ tó bá ṣe kíni just security lásán lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ wa àtọ̀wọ́ mẹ́mbà wa pẹ̀lú mọ́tò wa àyẹ̀tí bá wọn provide gbogbo security tó máa ṣe kíni tó máa wà bẹ́ẹ̀ pass nǹkan mẹ́ta lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ wa mọ́tò 20 tó ní agbó wa àti gbogbo mẹ́mbà wa àdẹ̀ṣẹ́lẹ̀ ìka provide security fún ọ̀wọ́ láti jẹ́ kí peace ṣe kíni ó wà bẹ́ẹ̀ so gbogbo wa láti dé bẹ́ẹ̀ ní 9:30 10 12 lọ́wọ́ ní program náà start àmọ́ bá tó ipa ní program fẹ́ sáàbù ní 12 wá débẹ̀ nílẹ̀ ẹ̀rù ó máa yọ ẹlẹ́sẹ̀ lẹ̀ ẹ̀jẹ̀ ká débẹ̀ ní 10 ọ̀wọ́ àwọn akọ́ni àbábá wọn bẹ̀ ọ̀wọ́ lọ́ láti ṣe kí ni lọ́ láti bá wa bẹ̀ ká lè dúró síbẹ̀ sẹpẹ́sẹpẹ́ ti gbọ́ 8 so 12 o'clock ní program yẹn máa bẹ̀rẹ̀ àwọn báyìí bẹ́ẹ̀ ká sì débẹ̀ àbẹ́ bá a sọ bí ti orúkọ gbogbo mọ́tò mẹ́kẹ̀ẹ́jọ yẹn ẹ bá a sọ bí ti ẹ ẹ má yẹ ká yé pé àṣẹmá gbogbo branch wọ̀ tí ìwé local government láti ṣe àbí ṣe branch gbogbo branch tó wà local government yẹn ìkọ́tọ́ bá ti mú jáde fún wa àwọn àgbà àbẹ́ká láti mú mọ́tò tó ṣe gbé tó bójú mọ́tò tí ó bójú wa sọ ìyẹn lọ bẹ́ẹ̀ èyí tó wá jẹ́ kékeré rẹ sọ òwe ni máa fi sọ àmọ́ ọ̀rọ̀ díẹ̀ ṣe kí ni ó tó fọlọ́gbọ́n ọ̀rọ̀ díẹ̀ dẹ̀ tó ó tó fọlọ́yè òwe ni máa fi sọ àmẹ́fòye ṣe kí ni ẹ̀fí dàjẹ́sì ẹ̀ ẹ̀dẹ̀ tó fòye ẹ̀fí gbé ẹ̀dẹ̀ fi bá mi yọ òṣìṣẹ́ kan ọ̀la òṣìṣẹ́ kan ọ̀túnla àmọ́jọ́ tí owó kan ẹ bá fẹ́ dé má jẹ́ kó bá ẹ lábo jẹ́ kó bá ẹ lábọ̀ jẹ́ kó bá ẹ lápọ̀ ni wọ́n ní náà èsì òṣìṣẹ́ kéde gbogbo ọ̀dọ́mọdé lẹ́ẹ̀mejì o ìbòye kó àgbàlagbà ṣẹ̀wọ̀dà sáà ó lẹ̀ ó bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọláwọ̀ gbogbo ara èèyàn lò sí o tó bá lọ làwọ̀ táwọn ọ̀dọ́mọ tó lọ gún ẹ lójú gbogbo ara ní kò fi ṣe kí ni kò fi ká ìdí ẹ̀ gbogbo ẹnìbọ̀dì ló wà gbogbo ẹnìbọ̀dì ló wà lórí social media káàkiri là ń gbọ́ gbogbo wuyewuye lọ́tún wuyewuye lọ́sì ṣẹ̀ṣọ̀dà sáà anybody láti ṣe kí ni anybody láti ṣọ́ local government yẹ orílẹ̀ èdè níbẹ̀ kó tú orílẹ̀ èdè níbẹ̀ kó bàjẹ́ ọmọ Yorùbá lè ní ọmọ Yorùbá lè ní Yorùbá lè ló ní south west Yorùbá lè ló ní Èkó
onílù ó lẹ̀ níbẹ̀ kó ṣe kéde kò ní fẹ́ kó bàjẹ́ south west ó túbà ó túṣẹ́ irúwá òkìrì lọ ṣe wá ibi tó lẹ̀ túbà tó túṣẹ́ irúwá òkìrì tó bá dẹ̀ wá síbẹ̀ ìjẹ́ tó bá fẹ́ bá bẹ̀ jẹ́ ṣó yẹ ká accept ìjẹ́ tó bá fẹ́ bá bẹ̀ jẹ́ ṣó yẹ ká allow àbọ̀ là ń sọ ọmọlúwàbí tó bá dé inú ẹ̀ á lo ìdíjí má lajú ẹ̀ sílẹ̀ ọba dúkìá ìbò jẹ́ má lajú ẹ̀ sílẹ̀ ọba property ti ẹnìkan náà jẹ́ gbogbo èyí tó ṣe kí ni èyí tó ṣẹlẹ̀ ní Kẹ́ńyà gbogbo ọmọ Kẹ́ńyà gbogbo wọn ní ìlà ìlú lọ́wọ́ àwọn ẹni tí ó ṣe kí ni ẹni tá burú ẹ̀ tó ṣiṣẹ́ nílé iṣẹ́ kan bóyá ní mínísítì kan ló ti ṣiṣẹ́ tó gba 120 sálárì 120 ẹ̀ wọ́n fi kárí ọ̀hún mẹ́rin along every month ìwọ́n tó wá jẹ́ pẹ̀lú jẹ́ fámìlì ẹ̀ níbi inú tó bí ẹ ó wà lára àwọn tó lọ sí ilé iṣẹ́ yẹn àbúrò ẹ̀ tó lọ sí ilé iṣẹ́ yẹn tó lè lọ bẹ́ẹ̀ mọ̀ àwọn mẹ́rin tó fi inú ẹbí yẹn tó lè lọ bẹ́ẹ̀ mọ̀ ibo ni gbogbo yìí máa wà ẹ máa wà nílé ẹ̀jọ̀ máa wojú ara yín tó ṣẹlẹ̀ Kẹ́ńyà lọ́wọ́lọ́wọ́ nìyẹn ìlú ẹ̀ fi ṣẹlẹ̀ ní ogun Nàìjíríà o kò yẹ ní ṣẹlẹ̀ ní ogun South West wa o kò yẹ ní ṣẹlẹ̀ ní èkó títí wa ó ń bọ̀ àwọn láti ẹ̀dẹ̀ o àwọn ìkọ́nikọ́ o gbogbo àríkàlẹ̀ òsì o òwe fẹ́ tó bá lọ́gbọ̀ o local government èmi Lagos Island local government mo ti wá mo lè máa gbé ní Surulere Lagos Island local government àwa náà nídájú wa sílẹ̀ abẹ́rẹ́ kan kó ṣe kí ni kó já kó bọ́lẹ̀ ń bẹ̀ o gbogbo local government a bá ti wá kò sẹ́ni tó máa sọ kó gbá lórí òun gbogbo àtàrà bí ìlọ o ẹ̀ tó bá ta tó lóun ṣe mẹ́fà yìí tó bá ló ń gbá lórí òun àbí àwọn adájókòó iná ló wá ṣe kí ni abẹ́ wa náà ló máa wà ẹ má yẹ ká jẹ́ kó gbá lórí wọn o ẹ jẹ́ ká fọ̀nà ta ẹ jẹ́ ká fi wọ̀n wọn o ìfọ̀dọ̀ ọ̀gá ilé ìgbìmọ̀ rẹ̀ kò fi bẹ gbogbo wọn o. torí tí nǹkan ẹ bá ṣe kí ni irú tó ti rí kọjá síwájú gbogbo alamọ̀rú alamọ̀ kan sí kì í bí gbogbo alamọ̀ tó ṣe kí ni gbogbo alamọ̀ tó ti gbà bẹ́ẹ̀ sí wa ṣáàdìbọ̀ lájú ẹ̀ lẹ̀ kí kì í túwó mọ́ ẹ má yẹ ká jẹ́ kí di kankan wò ó ẹ má yẹ ká jẹ́ kí di wò ẹ jẹ́ ká jẹ́ kí di wúwe kí ni ṣe kí ni